lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أيها الإخوان في الدين السلام عليكم ورحمة الله وبركاته mi lọ́wọ́ púpọ̀ mi sì fẹ́ kọ́rọ̀ mi yọ ogun púpọ̀ lórí ọ̀rọ̀ tí ó ń lọ. Èmi fẹ́ dá sọ̀rọ̀ tí ń lọ lórí Facebook lórí ọ̀rọ̀ Baba Lágége ṣùgbọ́n eléyìí mo fẹ́ dá sí. Kí ló dé tí ẹ̀yin àfáà ẹ̀ ń ṣe bí aláìmọ̀kan? Gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń tako Baba Lágége nígbà tí ẹ̀ ń fi àìmọ̀kan ara yín hàn ní. Nítorí wọ́n á dùn mí ni pé ẹ̀yin tátùn wá pè láṣáájú ẹ̀sìn náà tí wọ́n kó ọ̀rọ̀ wá bá ẹ̀yin náà tún wá ń ṣe bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́n àwọn ọmọ wẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké tí kéwò tí ì yé púpọ̀ tó yẹ tí kéwò tí ì yé púpọ̀ ni ló máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Sọ yẹ kẹ́yìn àgbàlagbà náà tún máa ṣe bẹ́ẹ̀. Ṣé níbi ká máa takora wa ní gbogbo ìgbà ṣé ibẹ̀ ní Islam ó ti ní lọ síwájú, especially ẹ̀yin tẹ́ ń kọ́ ọmọ kéwú ṣé tẹ́ mọ̀ kọ́ àwọn ọmọ yín náà àwọn tẹ́ ń kọ́ kéwú àwọn tó ń fi sọ́dọ̀ yín pé kẹ́ mọ̀ kọ́ kéwú ṣé tẹ́ mọ̀ kọ́ wọn nu. Àbí ṣé kéfà mọ́ yakunu limurabbi yakunu limurabba ṣé bẹ́ẹ̀ ni tí ó bá ń wó yàn bá ti rí kọ́ ni ẹni ọmọ tí wọ́n ń wó ti rí. Ṣé tẹ́ ń kọ́ àwọn ṣé tí ẹ fẹ́ kàn àwọn ọmọ tẹ́ ń kọ́ kéwú mọ́ kọ́ lára yín nù. Ṣé tó fẹ́ dá sílẹ̀ ni pé kí ló dédé sí pé Baba Lágége lẹ mọ́ rí tako ní gbogbo ìgbà ṣé kò sí ẹlòmíì náà tóun náà sí tí ò dáa. Nítorí wá máa ń dùn mí níbẹ̀ ni pé Ọlọ́run jẹ́ Baba Lágége ogun Ọlọ́run jẹ́ wọn láṣepẹ́ Ọlọ́run bá ṣàlékún àlàáfíà fún wọn. Ṣé tí wọ́n bá kú sógo tí yín ò ní kú bá ń sá because iná dandan lèmi ní gbogbo tí gbogbo yín ṣe yẹn ẹ wá bí Islam ó ti ní ìlọsíwájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ńlẹ̀ tó yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n ní di attention yín bẹ́ẹ̀ ẹ dìde attention yín síbẹ̀. Ṣé Baba Lágége mọ́ sọ̀rọ̀ mọ́ báyìí? Ṣé kan torí tí yín kan mọ́ sọ̀rọ̀ mọ́ tọ́jọ́ pé náà bá ti wá ṣe ha níbi àléébù ọ̀rọ̀ ilẹ̀ lọ dúró sí ìyín ò dá náà ìyín ò dáa nígbà tó bá já sí pé àwa táwọn tí a jẹ́ ọmọ kéwú tó wá ṣe pé àwọn àfáà wa ló kù tá a fẹ́ mọ́ tako. Ṣé ìmọ̀ ò ní mọ́ parẹ́ lẹ́yìn lára tí yín bá mu? Ṣé ìmọ̀ ẹ̀kọ́ ìmọ̀ dà nígbà tá a bá ti rẹ́kọ̀ọ́ mọ́ ìmọ̀ náà wá dà? La yanfa'ul ilmu idha lam yakun bihil adab. Ìmọ̀ òwúlò tí ò bá ti sẹ́kọ̀ọ́ mẹ́. Gbogbo nǹkan yìí mi ò rí nǹkan tí kálukú fẹ́ gbà ń bẹ̀ because ṣé Islam yín tẹ̀síwájú báwọn mini Islam lè mọ́ rí tárìkù mọ́ láyà ni because nǹkan sùúrù táfà wúmi tó wá ń da kálukú làmú sùúrù táfà wúmi kìí ṣe pé èèyàn ọmọ pé ẹni yẹn kìí ṣe pé èèyàn ọmọ tí ẹni yẹn ń sọ ṣùgbọ́n ìsásáhà tàfà wúmi lè mọ́ rí yìí tí ìgbọ́ nǹkan yé ọmọnìyàn bá ti burú jáì tí ìgbọ́ nǹkan ọmọnìyàn bá ti burú jáì sáhàtàfà kúrú ìròrí rẹ̀ ó burú tí ń jòrò yìí yóò mọ burú nù. Nǹkan tí wọ́n ń sọ yẹn wọ́n fi tàbùkù ànábì ẹ̀kan wọ́n fi tàbùkù ànábì kankan sáwọn náà kọ Kùránì ni kí ló dé tọ́ ẹ pé gbogbo ẹ̀yin àfáà wa ń da omi àlàáfíà ẹ̀sìn lórí social media tọ́lọ́n bá gbé dúrí bímọ tàdúró sàmánù wákàmọ́ tàdúró sàmánù tọ́lọ́n bá níbi tá a jọ lo ayé kan ní social media tá a bá fẹ́ ṣàtúnṣe nǹkan kan a lè lo social media èsì kí ló dé tẹ̀yìn wá ń lo social media bá nǹkan jẹ́ ẹ̀yìn tó yẹ kẹ́ ẹ máa lo social media tún nǹkan ṣe ẹ sì pera yín láàfin wàásí ṣé wàásí nù nígbà tó bá pè mí sí wàásí tó jẹ́ bí àléébù ọ̀rọ̀ ọmọlàkejì mi kan ibẹ̀ ni mo fẹ́ mọ tírìtì ṣé nǹkan tó yẹ pè mí nù kò dáa sáà náà kọ Kùránì sáà náà kọ tẹ̀fsírì
àti pé tí wọ́n wá ń sọ bígbà tẹ́ pé àìmọ̀ kan ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ni o kùránì ni wọ́n ń tú èmi kan sì tú fáwọn ọmọ nígbà tí mo gba tẹ̀fsírì fún wọn níjó ní nínú súrátù sọ́ọ̀dì tọ́lọ́run fún ànábì ní làbárì ni ọlọ́run fún ànábì ní làbárì ni wàhálì àtàkà nàbáwulẹ̀ àsímì tí bọ́lọ́run fún ànábì làbárì nípa ànábì dáúdà ni táwọn méjì ń jà tí kejì rojọ́ pé yín náà á sáà yìí làwú tí sí ń wá tí sí wú náà jà tán wàlíyà náà jà tún wáhídà tún ó sì fẹ́ gba ẹ̀kan tọ̀dọ̀ mi mọ́ 99 títí ẹ̀ gbogbo bí wọ́n ti rojọ́ rẹ̀ pé àyà yẹn 4 àbí 5 lọ́lọ́run sáà fi ń fún ànábì ní làbáyé nípa ànábì dáúdà kó tó di pé ànábì dáúdà wá kó wá sọ̀rọ̀ sí pé làkọ́dé sálàmọ́kà àbòsí ló ṣe fún ọ àbòsí ló ṣe fún ọ kó fẹ́ gba ẹyọkan tiẹ̀ tí wọ́n ní nígbà tí ò fún ọkùn tiẹ̀ mọ́nú tiẹ̀ kó tó wá gbé ọ̀kan ṣoṣo tí wọ́n náà ń wò lójú ló tún wá gbà kún ti tiẹ̀ nígbà tá ànábì dáúdà náà sì wá sọ̀rọ̀ ọlọ́run wá sọ fún ànábì wà sọ́nà dáhùdù ànàwú fatanahu pé ànábì dáúdà sẹ̀ wá máa dájú wípé ajẹ́kùn mọ̀ pé òun ti ṣe àṣìṣe ó dẹ̀ ṣàtúnṣe wọ́n ṣe bí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní kí lórí tà ń ṣe báyìí ìgbà tẹ́mi náà ń gba tẹ̀fsí ìfáwọn ọmọ ẹjọ́ ní ṣé wàá torí pé ànábì dáúdà ká mọ́ tú tẹ̀fsí bó ti yẹ ká tú mọ́ ìgbé ànábì dáúdà ó rán Áúráyà lọ sógun nítorí pé ó fẹ́ gba ìyàwó rẹ̀ wọn ò tàbùkù ànábì dáúdà sí bí kùránì ní sáwọn náà sọ kùránì kalẹ̀ ni sáwọn ni wọ́n sọ kùránì kalẹ̀ fún ànábì tí wọ́n sọ kùránì kalẹ̀ fún gan mọ́ wúwa alàlìgé bíbí dọ̀nìní kò fi nǹkan kan pamọ́ ipé nítorí pé ẹnìkan ànábì Musa náà sápá yàn wọ́n ló pààrọ̀ kàbàtí ní ló fi sá kúrò ní Masari tó sá lọ sí Mẹ̀díyánà gbogbo nǹkan wọ̀nyí ẹ̀ fi ń dá wà subhanallah kí ló dé tá a rí báyìí ìjẹ́jẹ́ fírù rẹ̀ kan ìwọ náà kò gbà wàláhì èmi kí bàbá Lágége o àbùkù tí wọ́n fi kan ẹlòmíì kò tó bá wọn tó ti wọ́ lọ ilé ẹjọ́ nígbèbí òsì payín ẹjẹ́ máa kọ lẹ́tà síbi lára bàbá Lágége ìgbà débi ò payín tẹ̀ ń rówó ra dátà sẹ́yìn tí ò rówó ra fóònù débi tí ó tiẹ̀ rówó ra dátà sẹ́yìn ni yóò tan kámẹ́rà yìí pé òun rí àṣìṣe bàbá Lágége gan òun gbọ́ àṣìṣe bàbá Lágége gan tẹ̀fsírì tí wọ́n ti kọ́ kí wọ́n tó bí wọn mo tún gbọ́tà bá kan sọ pé ṣé Ibrahim Niyasi pé àṣìṣe àwọn àfóhùn tẹ̀fsírì ṣé Ibrahim tó ṣe ṣé Ibrahim ò lè tún àṣìṣe ohun tẹ̀fsírì kankan sí tẹ̀fsírì tán ti kọ̀ọ̀kan tó bí ṣé Ibrahim tẹ̀fsírì tí ṣé Ibrahim gan tán fi ṣe dẹ̀lílù tán fi wọlé àwọn tán kọ tí àtàn kọ tẹ̀fsírì abẹ́ẹ̀kan lórí pé wọ́n kàn kọ tẹ̀fsírì ní pé mo mọ kéwò no àwọn èyí ò kọ tí àtàn pé wọ́n mọ kéwò wọ́n ń kọ pẹ̀lú ìmísí ni wọ́n fi ń kọ tàná fúsùrù yìí ni wọ́n fi ń kọ ogun tá ń kà yẹn o kèjì pé wọ́n kàn ń kọ o ìwọ tó mọ kéwò tó ń búrúfù pọ̀ mọ kéwò tí ààrẹ mélòó làwọn èèyàn ń bọ́ ká ìwọ tó mọ kéwò tó ń búrúfù fáwọn èèyàn pọ̀ mọ kéwò tí ààrẹ mélòó làwọn èèyàn ń bọ́ ká kí ló dẹ̀ ń ṣe báyìí wọ́n fi rí dínkù ànábì Dáúdà wá wọ́nà bí Islam ó ti ní lọ sí bàbá Lágége ṣé kí wọ́n má sọ̀rọ̀ máa bì tí wọ́n bá sọ̀rọ̀ mọ́ bóyá lẹ́yìn rọ̀rọ̀ sọmọ ẹ̀ẹ́dòdì ní báwọn kí ló dé tí wọ́n kún òdọ́rọ̀ sọ wọ́n náà ti ẹ̀dá kan sọ kó mọ̀ jẹ́ tẹnìkan lẹ́mọ̀ ṣe tàlíkù kó dá náà kó dá gbogbo nǹkan tó yẹ ká yanjú bẹ́lẹ̀ tó pọ̀ rẹ́rẹ́rẹ́ àwọn nǹkan tó lọ́n ti nídìí wa tí ó fún wa ní ládá àwọn àbádà kúnlẹ̀ tá a lè ṣe ìyẹn ẹ̀ ládá ẹ̀ lẹ́sẹ̀ ni because ẹ̀ ń ra àràbú fún yàn sáwọn náà kọ tẹ̀fsírì sáwọn ni wọ́n sọ Kùránì kalẹ̀ fún ṣé n tí ń bẹnu Kùránì nìkan wọn ká àǹdẹ́tẹ̀ tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ wo kílẹ̀ ni yẹn ń bá bọ̀ ibo ní ń bá ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tí wọ́n kàn gé ṣé so possible kankan ta kámẹ́rà kankan ní ọ̀rọ̀ ànábì Dáúdà la fẹ́ tírìtì báyìí nípa bó ti pààyàn tìmọ́lá ànábì Musa náà ó pa ìran kàbàtì ló fi sáko Masari tó sálọ Mẹ̀díyánà ṣé lè ń wá rí dípò ànábì Musa gbogbo ẹ̀ lóní tọ́lọ́run fi ṣe ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ jẹ́ kí kánábì mọ̀ nípa nábì Dáúdà ní pé ó ṣe ń tó kù díẹ̀ káàtó a sì sọ fún pé léyìí ò dáa ó sì ṣàtúnṣe ẹ̀kọ́ náà fẹ́ ká kọ́mẹ̀ náà ni pé tíwọ́ náà bá ti mọ̀ pé ó ṣe tí ò dáa tó sì rẹ́ni sọ fún ọ má dàsá gidi ó adjust Tinubu èyí ó ṣàtúnṣe ni gbogbo subhanallah gbogbo ẹ̀yin àfà tẹ́ ń da
omi tẹ́ ń da omi àlàáfíà ẹ̀sìn rú gbogbo ẹ̀yin àfa pátápátá ìlú ẹnìkan kan lẹ̀ bàbá mufti lọ́yọ̀ọ́ Sheikh Alhaj Alkarim Almufti Abdulhafiz Abdulkadir Asarumi ìmọ̀ tó dákẹ́ jẹ́jẹ́ níjọ́ lẹ́rí káwọn ọmọ dá sí ti lọ lórí social media ìgbà tí wọ́n ṣe káwọn lá ìtẹ́yìn sí kò káyín lá ẹ̀kẹ́ ń pa àwọn kan ní ọ̀tá Islam ní ọ̀tá ẹ̀sìn gan lẹ́yìn gan because èmi ò rí kókó tí Islam benefit nù jà fáyín gan àfi pé ẹ̀kan dá wà lálẹ́ babalágége aligabiyu wà mọ́ yàrá àìbà géèrì yìí wà láyàrá àìbà nàfsì dídìrín òpè òponú ìlẹ́ni tí kì í rí àṣìṣe tara tiẹ̀ tó jẹ́ àṣìṣe tẹ́nìkan ṣe ìlòmọ̀sí báwo lẹ́tì lọ́mọ dúró síbi àléébù ọ̀rọ̀ tí ẹ̀ ní dúró síbi tó dábẹ́ ṣé gbogbo ẹ̀ ní ò dá àti bí àwọn alágége tẹ́ ń sọ ìjọ wọn sọ tó dáa èló lẹ fún wọn èwo ní pírọ́blẹ́mù tí gbogbo wa kóra wa sí nísìn tabarẹ́ni tó ṣe ń tó dá èló lẹ́ ń fẹ́ ẹni tó ṣe ń tó dá tó fẹ́ ajá sí gbẹ́rin tí ò bá wá dá lẹ́wàá fi hàn ayé gbé ẹ̀rín tó ṣe ẹwà tẹ́pẹ́pẹ́ rẹ̀ wàlìjá àhílú wà mọ́ yansuru àìbà géèrè ìwàlá yansuru àìbà nàfsì dìndìnrìn aláìmọ̀kan òpónú ilẹ̀ tó bá máa ń fún àìdá ọmọ làkejì rẹ̀ ká tí kò sì jẹ́ káyé mọ ibi tóun náà kù sí sẹ́yìn òkù síbì gangan èwo ń wéré gan sẹ́yìn kù síbì gangan ẹ sì rí bẹ́ẹ̀ ti kú ẹ̀rì báyìí yóò ti rí Assalamu alaikum.